ọmọ Yorùbá ó ti dójú ẹ̀, ó ti dójú ẹ̀ tí bàbá wa Professor Banji Akintoye tí wọ́n fi lè ran iṣẹ́ tó lágbára yìí sí àwọn lọ́balọ́ba, sí àwọn ọ̀tọ̀kọ̀ ìlú, sáwọn olóṣèlú, sáwọn lọ́balọ́ba. This is a direct message. It is happening right now. Ó ń ṣẹlẹ̀ báyìí. Bàbá wa Professor Banji Akintoye wọ́n ti sọ àwọn ọ̀rọ̀ kan, wọ́n sọ̀rọ̀ yẹn lè ní ẹ̀yin olórí wa nílẹ̀ Yorùbá ẹ ṣe ya olórí má mu gàrí báyìí, ẹ ṣe joyè olórí má mu gàrí. Bàbá sọ ọṣẹ analysis kékeré kan fún mi ní èní ẹ̀rù dẹ̀ bà mí. Kábíyèsí Elédùmarè, ìlú kan wà tí wọ́n pè ní Amania. Mi ò rò pé ní ẹ exist mọ́, bóyá dẹ̀ ṣì wà mí mọ́. Ìlú Amania yìí wọ́n ń gbé ìgbésí ayé tá à ń gbé ní Nàìjíríà. Ọlọ́run ojú ẹ̀dá. Kódà nǹkan tó ń ṣẹlẹ̀ sí wọn nílùú yìí kò tó ìdásí mẹ́wàá nǹkan tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà. Fúlàní náà ló kojú wọn nílùú tá à ń sọ yìí. Ẹ̀yin tẹ́ bá mọ ìtàn, ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá ẹ súnmọ́ bí kí ẹ wá gbọ́. Ẹ̀yin olówó ilẹ̀ Yorùbá ẹ súnmọ́ bí kí ẹ wá gbọ́. Gbogbo ẹ̀yin celebrities Yorùbá ẹ súnmọ́ bí kí ẹ wá gbọ́. Ẹ̀yin tó jẹ́ kówó ìjọba ló fẹ́ júmọ́ yín ẹ súnmọ́ bí kí ẹ wá gbọ́. Ayíyá kọkùtù mọ́bílá yàbò. Ṣé pé mo tún ṣèdè South Africa? Ó mà ṣe o. Ìlú Amania tí mò ń sọ̀rọ̀ ẹ̀ yìí, ìlú yẹn àwọn Fúlàní náà ni wọ́n náà lọ ṣó wọn ní ṣégè. Ọmọ yóò ti sùn. Ìlú yìí ó jẹ́ ìlú táwọn Fúlàní tí wọ́n ti ń pa wọ́n lógúnlógún, tí wọ́n ti ń pa wọ́n lọ́gbọ̀nlọ́gbọ̀n. Àwọn àwòrò ṣàṣà ìlú, ẹ bá mi share fídíò yẹn jẹ́ kó lọ viral. Ó wà very very important. Kábíyèsí Elédùmarè, gbogbo àwọn àwòrò ṣàṣà ìlú, gbogbo àwọn alágbára ìlú, gbogbo àwọn olówó ìlú, torí temporary wealth tí wọ́n rí, torí wípé wọ́n rówó ìjọba jí kó, torí pé gbogbo wọn jẹ́ ọ̀daràn, torí pé wọ́n jẹ́ aláìlètẹ̀lófin, wọn lè tẹ̀lófin, torí ìgbádùn temporary tí wọ́n rí àti torí little support tí wọ́n rí látọ̀dọ̀ àwọn ọ̀tá wọn, ìyà tó ń jẹ àwọn ọmọ wọn ṣe bẹ nípa àwọn orí. Kábíyèsí Elédùmarè, wọn ò bá àwọn ọmọ ìdásọ́rọ̀ yẹn. Kódà àwọn ọ̀dọ́ nílùú yẹn wọ́n dìde. Nǹkan tó jẹ́ kí àwọn àgbààgbà máa ṣe nílùú yẹn, àwọn ọ̀dọ́ ni wọ́n ń ṣe. Ẹ máa wo bí tí mò ń bọ́rọ̀ yìí lọ o. Ẹ wá sọ pé bàbá mi Professor Banji Akintoye ò gbọ́n. Ẹ wá sọ pé bàbá mi Dr. Chief Sunday Adeniyi Adeyemo Igboho òòṣà, ẹ wá ń sọ pé bàbá yìí ò gbọ́n. Ẹ súnmọ́ bí kẹ́ wá gbọ́. Bàbá wa Professor Banji Akintoye ní nílùú yẹn, bó ṣe jẹ́ àwa ọ̀dọ́ la dìde,
àwọn ọ̀dọ́ nìkan náà lọ dìde ìlú yẹn. Gbogbo àwọn àgbààgbà torí ìjẹkújẹ, torí àìnífẹ́ ìlú wọn, torí àìnífẹ́ àwọn ọmọ wọn, torí àìnífẹ́ ara wọn pàápàá láìmọ̀ sí wọn, wọ́n ketí dídi, wọ́n kọ́ sí ariwo táwọn ọmọ yẹn pa. Bó ṣe ń jí àwọn ọmọ yẹn náà gbé lọ ń jí gbé wọn pa. Wọ́n á lọ ká wọn mọ́lé, wọ́n á báyàwó wọn sùn yánmọ́yánmọ́. Wọ́n á máa báyàwó sùn, wọ́n á ní kọ́kọ́ máa fátẹ́gùn. Wọ́n á máa bọ́mọ sùn, wọ́n á ní kí ìyá máa fátẹ́gùn. Oríṣiríṣi nǹkan bó ṣe ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá yìí náà ló ń ṣẹlẹ̀. Ṣùgbọ́n àwọn ò jẹ́ kí tiwọn pẹ́ tó ti wà yìí. Ẹ máa gbọ́ mi. Àwọn ọ̀dọ́ wá sọ fún àwọn àgbààgbà pé ẹ̀yin bàbá wa, kíní yìí ó ti ń pọ̀ jù, ẹ káwọ́ gbéra ẹ̀ sọ̀rọ̀. Àwọn ọ̀dọ́ wọ́n ń lo gbogbo ọgbọ́n, gbogbo ọ̀nà tí wọ́n lè lò láti rí dájú pé kíní stop. Gbogbo bí wọ́n ṣe ń gbégbèsè pàbó ló ń já sí. Pàbó ló ń já sí. Kò já sí nǹkan tó dáa. Now, àwọn ọ̀dọ́ kan wà, àwọn dúró wípé a ò sọ pé a ò bà àwọn ìlú ìṣe mọ́. Ẹ̀yin àgbà ẹ kò dáàbò bò wá. Àwọn apá kan náà wà, wọ́n ní ẹ̀yin àgbààgbà ẹ má jà bá ìlú ìṣe mọ́. Ẹ jẹ́ kí a fi ìlú kan ni wọ́n o. Wọ́n tó ẹ̀bẹ̀rẹ̀ sọ pé tí wọ́n ò tiẹ̀ tún lé kò lé tó ti Nàìjíríà. Èdè kan làwọn, ṣùgbọ́n nígbà tí wàhálà ìfẹ́ pọ̀ jù, now àwọn pàtì ìkejì yẹn wọ́n ní ẹ̀yin àgbààgbà ẹ jẹ́ kí a pín, ẹ fún wa sọ̀pọ̀tì. Ṣùgbọ́n nítorí ìjẹkújẹ, nítorí àjẹrákábá, torí àjẹbánu, torí àìláàyò ọkàn, àti àwọn tó ń protest pé ẹ̀yin àgbààgbà ẹ dáàbò bò wá, àti àwọn tí wọ́n sọ wípé ẹ jẹ́ ká kúrò lábẹ́ ìlú yìí, àwọn àgbààgbà wọn ò máa bá wọn dá sí i. Nígbà tó jẹ́ wípé àwọn aráàlú tí mò ń sọ yìí, wọ́n ní wọ́n ní agreement pẹ̀lú àwọn tó máa wá dá wọn láàmú nílùú yẹn wípé ẹ má wọrí, àní fọwọ́ kàn yín. Àwọn ará Armenia, àwọn àgbààgbà wọn ní Armenia, gbogbo nǹkan tí àwọn tó wá àtàkì wọn wá ń ṣe fáwọn àwọn ọ̀dọ́ Armenia, àwọn àgbààgbà, àwọn tó wá àtàkì wọn ẹ ti fi àwọn àgbààgbà lọ́kàn balẹ̀ wípé ẹ má wọ́rì, a ò ní jí ẹ̀yin gbé, a ní jí àwọn ọmọ tí yín gbé. Ẹ̀yin ṣàsọ ibi tí ẹ̀yin àgbààgbà bá wà. Àwọn àgbààgbà area kan ló ń gbé nílùú yẹn, wọn ò débẹ̀. Àwọn ọmọ wọn ló ń fojoojúmọ́ fìyà jẹ. Bàbá mi Prof Adebanji Akintoye, bàbá ìgbọ́n nínú wọn gbọ́n níta. Ìwọ kọ́ wá wọ́n òṣìṣẹ́ wá ní bàbá Akintoye ọmọọ̀tàn Ṣàngó apá bàtà apá dánwọ́dánwọ́ etí. Bàbá Akintoye, bàbá mo ṣí gíláàsì fún yín. Now, àwọn Fúlàní tó wá àtàkì wọn lù yẹn, ó wá pù pé
tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọmọ wa lẹ́yọ ẹyọ bí káwọn mẹ́ta wá attack kọ́sá padà bí káwọn 20 wá attack kọ́sá padà. Àwọn àgbààgbà mẹ́ni àwọn ti wá rẹpẹtẹ, ara wọn ti balẹ̀ jù, wọn ò tiẹ̀ wọ́rì nípa security, wọn ò wọ́rì nípa ààbò ìlú. All they are after ni wípé tó bá káwọn kówó ìjọba jẹ, nǹkan kíkan táwọn bá ti fẹ́ nínú ìlú Armenia kó máa tẹ̀ àwọn lọ́wọ́. Kábíyèsí Elédùmarè, wọ́n á mú àwọn ọmọ wọn nílùú Armenia báyìí, tàwọn tó wá àtàkì wọn ó máa dúnbú wọn, ó máa fìbọn fọ́ orí mìínú wọn, wọ́n á jí mí gbé, wọ́n á báṣubáṣu, wọ́n á ṣe fídíò ẹ̀, wọ́n á dẹ̀ yìnbọn fọ́ orí ẹ̀, wọ́n á dẹ̀ tún sẹ́ndì fídíò yẹn sórí social media. Àwọn ará Armenia, àwọn àgbààgbà, àwọn olóṣèlú Armenia, wọ́n máa sọ kọ́kàn. Àwọn apá kejì tí wọ́n sọ wípé ẹ̀yin àgbààgbà ẹ jẹ́ ká wá nǹkan ṣe sílùú yìí. Àwọn apá kejì yẹn wọ́n wá lọ áǹgìrà wọn káàkiri, wọ́n kúrò nínú ìlú, wọ́n lọ sí ìlú míì, wọ́n lọ ń gbé lórílẹ̀-èdè míì. Látorílẹ̀-èdè yẹn wọ́n ń pariwo, wọ́n ń ṣoríṣiríṣi. Torí wípé tí wọ́n bá dúró ní orílẹ̀-èdè yẹn, bó ṣe ń pariwo yẹn, wọ́n á máa náwó gán wọn lẹ́yọ kọ̀ọ̀kan, wọ́n á máa pa wọ́n. Ó kàn díjọ́ kan, ó di ọjọ́ burúkú kan ìṣùgbomi mu. Kábíyèsí Elédùmarè, àwọn tó máa wá àtàkì wọn tó ń fẹ̀mí wọn ṣòfò, wọ́n kọ̀ dé lọ́sọ̀kan òru kan. Nígbà tí wọ́n máa wá dé, they came in battalion. Ìyá mi Dúpẹ́ Òjò Ọládòṣù Sàásí, káṣọ ìyá wa, kẹ má gbàgbé àti bá wa subscribe sí YouTube channel wa. Ngbà táwọn Fúlàní yìí máa dé, they are more than 10,000. They are more than 10,000. Wọ́n ya wọnú ìlú yẹn pẹ̀lẹ́ṣin, pẹ̀lú nkọjá ogun tó ní agbára gidi gan. Ẹ sọ fún mi, báwo ló ṣe fẹ́ dá gbàmù? Báwo ló ṣe fẹ́ dá àwọn tí wọ́n jọ sign dọ́kúmẹ́ǹtì mọ̀? Ṣé gbogbo àwọn tí wọ́n jọ ń kógun bọ̀ láti ibi tí wọ́n ti ń kógun bọ̀, ṣé gbogbo wọn ló mọ̀ pé àwọn àgbà wọn ò gbọ́dọ̀ fọwọ́ kàn wọ́n? Ṣé gbogbo àwọn tí wọ́n jọ ń gbọ́ pẹ̀lú àwọn tí wọ́n jọ ní gbólóhùn agreement, ṣé gbogbo wọn ni ṣé àwọn tí wọ́n tẹ̀ ń bọ̀ pẹ̀lú full force, ṣé wọ́n lè dá ẹnìkan sí? Lẹ́sẹ̀kẹsẹ̀ ní alẹ́ ọjọ́ tó ya wọ̀lú yẹn, wọ́n pa more than 2,000 people on the spot. Wọn ò dẹ̀ pọ̀ tó wá ní Yorùbá o, gbogbo population ò ju bí 6,000 plus, wọ́n pa èèyàn 2,000 lẹ́sẹ̀kẹsẹ̀. It's a very small country. Ìtàn tí mo sọ ti pẹ́ o, ní ìtàn bí 1916 ni mo ń sọ yìí, 2 years after Yorùbá nation, 2 years before amalgamation of 1914.
2 years after 1940 amalgamation. Ìtàn tí mò ń sọ yìí, ẹ̀yin tẹ́ bá jẹ́ historian, kẹ́ bá mi kọ sí comment section tó bá jẹ́ ọmọ pa tó bá jẹ́ òótọ́. Àwọn Fúlàní wọ́n ti invade ìlú ọjọ́ ti pẹ́. Now lálẹ́jọ́ ẹ̀ wọ́n pa 2000. Ìgbà tílẹ̀ máa fi mọ́ kó tó wọ̀ lẹ́jọ́ yèké wọ́n ti pa 2000 ní ó jẹ́ 4000. Inú population 6000 plus. Ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbà yẹn àwọn Fúlàní tí wọ́n jọ cooperate wọ́n ti pa wọ́n pakúpa. Wọ́n wá fẹ́ àwọn náà wá fẹ́ dìde ogun, kò wá sẹ́ni tó lè dìde ogun mọ́. Wọ́n fẹ́ retaliate bọ̀ ó ti bọ́ ẹ̀pà ògbóró mọ́. Tẹ́bá wọn ti pé mo sọ pé àwọn kan àwọn yẹn tí wọ́n sá jáde out of the country. Láì fa ọ̀rọ̀ igun àwọn tó sá out of the country àwọn ló wá padà wá they are more than 3,000. Àwọn ló wá lọ re-strategize ló wá lọ ké sí ọ̀pọ̀lọpọ̀ àwọn orílẹ̀-èdè àwọn ló wá bá wọn gba ilẹ̀ wọn padà torí pé wọ́n ti fẹ̀mí gbogbo èèyàn tó wà bẹ́ẹ̀ kò sí èèyàn kankan mọ́ lù yẹn àwọn Fúlàní ni wọ́n take over lù yẹn. Èyí ni nǹkan tí ó mẹ́rù bà bàbá lára èyí ni lára àwọn nǹkan tó mẹ́rù bà bàbá wa Professor Banji Akintoye táwọn ọmọ àlè Yorùbá kan rò pé bóyá bàbá yìí ò ní nǹkan tí wọ́n lè máa fàsìkò wọn sí. Bàbá wa Dr. Professor bàbá wa Grand Commander Professor Adebanji Akintoye àti bàbá wa Dr. Chief Sunday Adeniyi Adeyemo Igboho Òòṣà ọmọ bàbá Emeritus Merited Professor Adebanji Akintoye. Wọ́n wá sọ nísìnyí wọ́n wá rán wa níṣẹ́ wọ́n ní ká sọ fún gbogbo ẹ̀yin ọ̀tọ̀kùlù gbogbo ẹ̀yin àwòrò ṣàṣà gbogbo ẹ̀yin àgbààgbà wọ́n ní kí ẹ fi ìtàn tí mo sọ yìí kí ẹ fi kọ́gbọ́n ẹ jẹ́ ká fọ̀rọ̀ lọ́rọ̀ kọ́gbọ́n ká má fi ọ̀rọ̀ tiwa kọ́gbọ́n gbogbo ẹ̀yin elites gbogbo ẹ̀yin wealthy businessmen nílẹ̀ Yorùbá ẹ jẹ́ ká fi ọ̀rọ̀ ìlú Armenian ẹ jẹ́ ká fi kọ́gbọ́n. Ẹ lè máa wò pé VIP area lẹ́yìn wà ní Nàìjíríà my brother tí kìíní tà sọ ìbá fẹjú tán kò sí kan tó ń jẹ́ VIP. Mi ò fẹ́ dárúkọ ìlú kankan torí pé YouTube ò fàyè gbà kó dárúkọ ìlú yẹn ní àsìkò yìí. Ẹ wo ìlú méjì tó ń bára wọn jà kí tiẹ̀ dárúkọ ìlú Israel àti Palestine. Ẹ wo ìjà tó ń bára wọn jà nísìnyí. Ṣé Israel dá VIP mọ̀? Ṣé wọ́n dẹ́ni tí à ń jẹ mọ̀? Gbogbo nǹkan tí wọ́n ń jù anybody ló máa ń pa. Ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá ẹ̀yin lọ́balọ́ba ẹ̀yin baálẹ̀ ẹ̀yin olówó ilẹ̀ Yorùbá don't be carried away by the temporary words.
ìdíṣẹ́rí tábà tètè wá nǹkan ṣe sọ̀rọ̀ Fúlàní kí àwọn ọmọ Yorùbá ká kúrò lára Nàìjíríà gálá, tábà tètè wá nǹkan ṣe sí táwọn Fúlàní tó bá máa ya wọlé, wọ́n máa ya wọlé lógúnlógún lókìtì ẹ̀ ní lógúnlógún, àbí mò ń yìnbọn kan tí mò ń sọ ni, wọ́n máa wọlé in thousands tí ó bá kí ṣe mílíọ̀nù. Wọ́n máa wọlé lógúnlógún, sorry, wọ́n máa wọlé ní thousands of millions, wọ́n á dẹ̀ wọlé pẹ̀lú nǹkan ogun. Tẹ bá rántí ọ̀rọ̀ kan tí wọ́n máa ń sọ, àwọn Fúlàní wọ́n believe wípé bàbá àwọn Òtúmọ̀dá Fódíò ó ti sọ pé lost glory àwọn ní Nàìjíríà, pé Nàìjíríà jẹ́ ìlú tí ó bọ́ lọ́wọ́ bàbá àwọn nígbà kan táwọn dẹ̀ gbọ́dọ̀ gbà padà. Bí Shettima ṣe jẹ́ president Nàìjíríà, gbogbo wa la rí pé tó bá fẹ́ sọ̀rọ̀ Òtúmọ̀dá Fódíò ó máa ń sọ lórí national TV tó máa ń forúkọ ẹ̀ ṣàdúrà. Gbogbo wa dẹ̀ la rí fídíò kan tí bàbá wa Bọ́lá Ahmed Tinubu pẹ̀lú gbogbo àwọn sọ̀ǹgbé wọn tí máa kan wọlé, Tinubu ní láti bá ò báyìí, Tinubu dìde, wọ́n bá ò tí orí wọn fẹ́ dólẹ̀lẹ̀. Shettima ṣe báyìí, Shettima ò bá òfin, ìyẹn túmọ̀ sí pé probability wà kí Shettima àti ẹni ẹ kí wọ́n jọ wà ní the same rank. Ẹ̀yin àgbàgbà tẹ́ bá rí fídíò tí mò ń sọ yìí ẹ ti understand. Gbogbo àwọn ìyókù tó wà bẹ́ẹ̀ koríkùnlẹ̀ lọ wà. And that man is one of the senior Fulani caliber. Ẹ má jẹ́ kí a fọ̀rọ̀ ara wa kọ́gbọ́n, ṣe bá àwọn ará Armenia wọ́n sì Amẹ́ríkà lọ sunkún bá tó wá gbà wọ́n lẹ̀ lọ́wọ́ àwọn Fúlàní. Àwa nísìn àlẹ́ nìkọ̀kọ́ tó fẹ́ ràn wá lọ́wọ́. Gbogbo àjẹ́lá mọ̀ pé àwọn ará bíi àti Amẹ́ríkà àti gbogbo wọn àwọn ló gbé Nàìjíríà lé Fúlàní lọ́wọ́. British àwọn ló gbé lé Fúlàní lọ́wọ́. Wọn ò dẹ̀ ní bí Ọlọ́run pé ká pín láéláé nítorí àwọn nǹkan tí wọ́n rí kó. So now ìtàn tó jọ ìtàn ilẹ̀ Yorùbá ni mo sọ yìí. Tabadẹ́ nìkan wo lọ wò bọ̀, ẹ̀yin bàbá wa nílẹ̀ Yorùbá nífẹ̀ẹ́ wa kí ló dé? Nífẹ̀ẹ́ wa, ò dẹ̀ nífẹ̀ẹ́ ilẹ̀ Yorùbá. Apart from àwọn tó ti ẹ̀já gbàgbà kẹ̀yìn olórin látòrí Davido, Wizkid, Ọlámídé, Wálé Adénúgà, bẹ́ẹ̀ tí Ọlọ́run ti bùkún fún yín nílẹ̀ Yorùbá, ṣùgbọ́n ẹ kọ̀ láti dáàbò bo ilẹ̀ Yorùbá. A ò bínú yín o, ṣùgbọ́n a fẹ́ jẹ́ kẹ́ mọ̀ wípé ìjà tá ń jà yìí ìjà gbogbo ọmọ Yorùbá ni o. Ó jẹ́ kí ẹ dúró tán pẹ̀lú bàbá wa bàbá wa emeritus merited professor Adebanji Akintoye. Ó jẹ́ ká dúró tán lórí ẹsẹ̀ wa méjèèjì pẹ̀lú àwọn bàbá yìí ni o. Kò jẹ́ ká dá àwọn bàbá yìí dá nǹkan tó ń ṣẹlẹ̀ yìí o. Kò dá tó o. Kò dá tó àtọ́. Kò dá tó o. Kò yẹ ká dá wọn dá o. Ìwọ̀n ẹ̀jà pẹ̀lú àwọn ẹ̀sán. Àwọn bíta tì akíkanjú tí wọ́n ẹ̀jà pẹ̀lú àwọn ẹ̀sán. Bí kíndìnrín ìtọ́ni stone nínú English stone. Bẹ́ẹ̀ tirẹ̀ tẹ́sí àwọn ìgbẹ́dànù òògùn kan náà sì tún ní o. Ló ń ṣiṣẹ́ fún liver àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀. A tún máa ṣiṣẹ́ fún láti ìyẹn ìṣòro àìnísókè sókè dáadáa.
ìṣòro ìsétọ̀ tá a mọ̀ sí prostate cancer gbogbo àwọn ìsàn tá a là kalẹ̀ yìí pátápátá ni yóò gbogbo ẹ̀sán ìṣòro ara ríro ń kọ́ egbògi láàárọ̀ bitter tea ní kẹ́ gbẹ̀mùrà gbogbo ẹ̀yìn tẹ̀ wà ní Manchester láti rí egbògi láàárọ̀ bitter tea rà ẹ kàn sí wọn ní nọ́mbà 45 Middleton Garden Manchester M24 1AB tàbí kẹ́ ẹ pè sórí àwọn nọ́mbà tó wà lójú ìrọ̀lẹ́ yìí àti Nigeria's nọ́mbà yìí pẹ̀lú 0803-319-4355 tàbí 0802-626-5000 egbògi láàárọ̀ bitter tea ewé àti gbòǹgbò pélé wọ́n fi ṣe àgbékalẹ̀ rẹ̀ lòdùrà lónìí kò jẹ́rìí sí ìmọ̀ ìjìnlẹ̀ tiwantiwa. Fún ẹ̀yin tí nǹkan ọmọkùnrin yín bá kéré tí ẹ ò lè kọlẹ̀ gbọ̀ngbọ̀ngbọ̀n, ẹ̀yin tó bá jẹ́ wípé tẹ bá gun orí madam ẹ̀ sáré da tọwọ́ yín lẹ̀, tàbí ẹ̀yin tó jẹ́ pé nǹkan ọmọkùnrin yín kéré, tàbí ìwọ tó jẹ́ wípé o nídìí àgùdùn, tàbí ìwọ tó jẹ́ pé tó bá gun orí ìyàwó ẹ̀ wá sáré da tọwọ́ ẹ̀ lẹ̀ nǹkan burúkú ni, tàbí ìwọ tí nǹkan ọmọkùnrin ẹ tó kéré tó dẹ̀ fẹ́ lo kẹ́míkà tó fẹ́ lo egbògi ilẹ̀ Yorùbá, pé gbìyànjú kó pé láàárọ̀ bitter tea pé wọ́n fóònù nọ́mbà wọn ní 080-2626-5000 080-2626-5000 lẹ́ẹ̀kan sí 080-2626-5000 nọ́mbà wọn nìyẹn. Pé wọ́n kó jàǹfààní ìmọ̀ ìjìnlẹ̀ tiwantiwa. Nǹkan bẹ́ẹ̀lẹ̀ Yorùbá, nǹkan bẹ́ẹ̀lẹ̀ Yorùbá. Tàbí wọ́n tó jẹ́ pé o ní spiritual problem, tó jẹ́ pé o ti gbìyànjú tó jẹ́ pé gbogbo ìgbìyànjú ẹ̀ asán ló máa ń já sí, bóyá ọmọ ẹ̀ ò tọ́jú ẹ ni o, bóyá o ní any problem tó ṣàjẹ́ spiritual problem nílùú òyìnbó, pè mí kí n connect ẹ mọ́ àwọn tí wọ́n lè ràn ẹ́ lọ́wọ́, torí àwọn messages táwọn èèyàn ti máa ń fi sílẹ̀ fún mi ti máa ń pọ̀ jù lórí ọ̀rọ̀ pé mo ní problem nípa ẹ pè mí now. Mo fẹ́ create time kẹ́ pè mí sórí phone number ẹ̀, tàbí wọ́n tó bá ní ìpolówó ọjà tàbí ní information, genuine information, tàbí fẹ́ gbé advert fún mi, pè mí sórí +22 èmi kọ́ ni babaláwo get that. Ẹ pè mí sórí +229 57 74 79 70 +229 57 74 79 70 +229 57 74 79 70. Fún wọ tó bá dẹ̀fẹ̀ fún wa ní nǹkan ọdún tó wò pé máa bínú òkèrè ń pò ń gbìyànjú kẹ́yẹ́ ká support ẹ̀, kẹ́ lè fún wa ní super sticker ní orí YouTube channel, tàbí kẹ́ fún wa ní super chat. Tẹ́bà dẹ̀fẹ̀ ṣe yẹn kẹ́ lè support wa financially through bank account wa tó jẹ́ 021 41 68 704 021 41 68 704 021 41 68 704 GT Bank Zan Williams Olúwatósìn. Ẹ pè wá kẹ́ support wa, torí bí ẹ bá ṣe ń support wa financially, physically, spiritually, ẹni ọ̀nà tẹ́ bá lè fi, even gan kẹ́ tẹ́ bá share fídíò ìgan ẹ ti support mi, tẹ́ bá comment fídíò ẹ ti ṣèkọ́ tó dáa. God bless all, we love you all.